Ìresì àsèpò Nigeria Jollof rice ti gbégbá orókè nínú ìdíje àjọ̀dún Washington DC Jollof. Ìresì àsèpò Nigeria Jollof rice ti kéde gẹ́gẹ́ bí ipò àkọ́kọ́ nínú ìdíje àjọ̀dún Washington DC Jollof ní ọjọ́ keje oṣù keje ọdún 2017 July 2nd 2017. Omidan Atinuke Ogunsalu ti Queensway Restaurant and Catering ní Maryland, US ti ṣe ipò kínní tí kò ṣẹlẹ̀ rí. Jollof Hackathon tí I.O. ṣe agbáterù rẹ̀ ní ibi ayẹyẹ àjọ̀dún ní Washington DC. Afropolitan Insight ló ṣe àgbékalẹ̀ ètò náà. Omidan Ogunsalu fi hàn fún gbogbo èèyàn wípé nítòótọ́ àwọn ènìyàn Nàìjíríà lè ṣe ìrẹsì àsèpò tí a mọ̀ sí jollof nígbà tí ó bá orílẹ̀-èdè rẹ̀ gbégbá orókè. Àwọn tí wọ́n jọ figagbága ní orílẹ̀-èdè Cameroon, Ghana àti Sierra Leone. Ọ̀kọ̀ọ̀kan àwọn tí ó wọ ìpele tí ó kẹ́yìn yìí ni a fún ní ìṣẹ́jú márùn-ún láti gbé ohun tí wọ́n ti ṣe lọ sí iwájú adájọ́ tí ẹjọ́ wọn dá lórí àkópa, ohun tí wọ́n fẹ́ ṣe, títọ́wò àti bí ó ṣe ṣe é. Olùgbàdé tuntun Omidan Ogunsalu gba $1,000 ẹ̀bùn gẹ́gẹ́ bí olùbáṣiṣẹ́pọ̀ láti ọwọ́ olùbádáiṣẹ́pọ̀ I.O. Space àti àǹfààní láti di aláṣẹ ní Jollof Cafe African Fusion Restaurant, èyí tí wọ́n sì ní Washington DC ní ọdún 2000.